Actually watching this and I saw where mommy was slapped Asake. I think he looked very bad. The slap was really on point, but she does what? She has to take it like that because she's trying to project some message to us. So please, if you like what she has done with this movie, it's not easy. We'd like you to show some love and appreciate her when I call your name to come launch. Please, if you're supporting her with anything, I don't want audio support. I've been to so many. At the end, we support with 5 million. We won't get that 5 million. If it's 10 naira you have, let's have the 10 naira right here. We'll appreciate it. That's what you can give us. So, God bless every one of us as we enjoy the rest of the show. So, the very first person I'm going to call to help us in launching this lovely, wonderful movie by Dearest Asake is no other person but Engineer Tunde. Please, a round of applause for Engineer Tunde. He's going to be the very first person. I don't want to hear Yahoo Media, my son, we'll sort it here. Whatever you're going to do, we want to see it here. So, Engineer Tunde, we want you to come on stage and be the very first person to launch. You said how much by 1 million. I'm supporting you 200K. Okay, so Daddy is going to transfer 200K right away. I need your PA. Asake, at the end, I want to hear the total amount we use in premiering this movie. Where is your PA? I want to see the 200K right away. If it's transfer, who is going to take note for you? PA, okay, let's go. And you have to confirm it for me right away, please. Engineer Tunde has opened the floor. He's launching with 200K. Wow. A round of applause. Opa. Asake spent close to 5 million putting this together. So if she can recover 20 million, it's not too much. But Dadiwa has, opened the floor with 200K. Okay, so all right, I would like to call on Mr. Shehu Oguola or Adohola. Mr. Shehu, is he around? Please. Mr. Sholu Mayowa, please, where is he? Okay, they said that on first cap. Should I come? PA, please follow me. PA, where are you? 50K. A round of applause for Mr. Sholu Mayowa, 50K. Please, PA, go closer to Mr. Okay, but if you're casting, honey, Sholu Mayowa of London. Okay, so next on the list is King Mappy. Where is he? Very much with me. Okay, King Mappy, what are you supporting us with? Say it. He said 10K. Somebody should move closer to him. 10K. I hope you're taking notes of this. At the end, I want to hear the total figure we're using doing this. Please, at the end, I want that figure. Very important. Please get that done now. Pay. Mr. Chumishe, where is he? Where? Okay, I can see the hands of Mr. Sorry. Baba. Mọ̀lẹ́jà bí ìjẹta. Dáríjì, bí ọkọ̀ bá ní kan máa ṣe tiẹ̀. Dáríjì, ìyá ni wọ́n máa wò lẹ́yẹyẹ. Ilé tẹ́lá pípẹ́ dé to you. Long life and prosperity. Ìgbà ọdún kan ni ó mọ ìgbé sọ mí lókè ẹ̀ bá mi tọ́jú dáhà kó sì náwó ṣe ìkágbó mi. Dáríjì. Èkìtì para o, bàbá ilé gbẹ́sọ̀.
àṣẹkẹ ó bá ṣe tiẹ̀ nílé kejì tó bá dàbí 12 wọn náà lọ òun ọba ó ṣe yẹ bísí ó ṣe yẹ àṣẹkẹ bẹ́ẹ̀ náà ṣe yẹ lọ́lọ́lọ́wọ́ ọba ìlédùnmọ́ rẹ̀ lọ́wọ́. ẹni yìí yìnbọn ara àwọn ayé òní tọrẹ rẹ ó dàbí tí oyún bínú wọlé tó ń pẹ́ gan kó máa ní ká ẹ̀ mọ́lé wọ́n ní kó nà wọ́n ní kó nà tí wọ́n ní à. bàbá ọ̀gbọ́n máa ń sàtìrà burúkú dání tí ẹ mọ̀ nípa ẹ̀ nílé o Àjàyí orí yẹ Àjàyí orí yẹ ẹ̀fún kìí mọ́ ó lè fẹ́ lọ fún mi máníjà súnmọ́ jọ tó bá ti ṣẹ́jú Àjàyí orí yẹ ẹ̀fún kìí mọ́ olùkọ́ rí Àjàyí orí yẹ Àjàyí orí yẹ ẹ̀fún kìí mọ́ olùkọ́ rí. Ebi jẹ kíákíá mo ṣàpọ́nlé. Olúwa mi Adétúnjí Adé oníwàwé kò dédé jáde torí Jídé ló ṣe wá. Ó yẹ kí láti Dubai lálẹ́ àná kò tí ì sùn láti airport ló gbà wá bí torí Jídé Adéoníyẹnì rẹ̀ mo gbà fún ẹ Olúwa mi. Ọlọ́run Adétúnjí Adé onígbàgbé tá a képe òun ló ti wá lẹ́yìn láfi ń jẹ́ Jídé Amọ́rìn torí pé àgbàgbọ́ nínú ìpè ló ṣe ń ṣe é. Eléyìí àwọn akọ ipò lórí stage a máa ṣe ẹjú sáwọn obìnrin instead kó pa wọn wálé a máa ṣe ẹjú sáwọn girls ṣe ilé yẹn. Torí mo lọ́wọ́ kí ọ lọ́wọ́ orí ìlú ìṣẹ́ mi. Aláìsàn test conatus. Let's go. Jíjẹ mi mú pé lásìkò àṣẹ ìlú mẹ́wọ̀n náà. Àṣàkẹ́ tó bá ṣe tó bá bì í ẹ̀ wọ́n fẹ́ kó fẹ́mi àti ẹ̀ o. Èdìdì ìmọ̀lá o. Orí ìdarí tí mo ṣe wa. Ẹ̀yin ni a túnlé. Èdìdì para. Ọ̀rọ̀ ayé òní tẹ́ ẹ túnlé. Tolúmẹ́sọ̀ olùdókòwò pẹ̀lẹ́kọ̀ ń pẹ́ kọ́ kò máa ní ká ẹ̀ mọ́lé. Báwo ọ̀hún bá sọ àti àbúrúkú pẹ́sọ̀ bá mi sọ fún ẹ̀ máa ní bá ẹ̀ nílé o. Àjàyí orí rẹ̀ Àjàyí orí rẹ̀ ẹ̀fún kì í mọ olú rẹ̀. Àjàyí orí rẹ̀ ẹ̀fún kì í mọ olú rẹ̀ rí. Àjàyí orí rẹ̀ Àjàyí orí rẹ̀ ẹ̀fún kì í mọ olú rẹ̀ rí. Jídé Adé òní gbàgbé torí mo gbà fún wàhálà kan sí o. Tí ẹni mo ṣe fi Jí Adé òní gbàgbé. Láìláì ìwọ ni Olúwa. Láìláì ìwọ ni Olúwa. Ọlọ́run tó pé jùjì ọmọ ayé onígbàgbé. Láìláì ìwọ ni Olúwa. Àti Dubai ló ti wá kò tí ì sùn láti airport ló ti pè mí Jídé ìjọ oníṣòwò lédè à ń bọ̀. Ó dẹ̀ tún wá bí ó tún náwó torí pé mo gbà fún ẹ wàhálà kan sí o. Tí ẹni mo ṣe fẹ́ kí Adé òní gbàgbé. Onídẹ́mọ̀ tún jí Adé òní gbàgbé mi torí ajé àtẹ̀mí kò lè gbàgbé olóore. Ìwòsàn gbóhùn sókè mo jẹ́ bàbá torí mo gbà fún ẹ wàhálà kan sí o. Tí ẹni mo ṣe fẹ́ kí Adé òní gbàgbé. Ìwọ ni Olúwa. Láìláì ìwọ ni Olúwa. Ọlọ́run tó pé jùjì ọmọ ayé onígbàgbé. Láìláì ìwọ ni Olúwa. Àpọ́nlé wo. Àjò ẹ̀rọ tí mo ṣe.
tó máa lè kó máa lọ fún ẹ̀yà tó lé. Jíde owó ni láìpẹ́. Àwọn àpẹẹrẹ tí yóò di láìlò. Àpẹẹrẹ tí yóò di láìlò. Àlọ́ mi àlọ́ láìlò. Àwọn ọmọ ọlọ́dọ̀ láìlò. Ṣáájú ọmọ òun láìlò. Aṣọ́kẹ́ àdúrà kan mo fẹ́ kó gbà torí o gbójú lọ́nà rẹ̀ tó máa rẹ̀ tó jẹ́ kọ́tà yọ. Aṣọ rẹ̀ dáná àdúrà bàbá mi sá. Torí o gbójú lọ́nà rẹ̀ tó máa rẹ̀ máa jẹ́ kọ́tà yọ. Aṣọ rẹ̀ dáná àdúrà bàbá mi sá.
Thank you.
Thank you.
karate mi. Ó yàgò ẹ̀rọ lásìkò ọ̀hún àdìrí kan lóṣù. Thanks for watching this video. Please don't forget to click on the subscribe button. Kindly comment and share. We drop new videos daily. Thank you.